Hi everyone, welcome to my channel. If you are new to me, kindly click on the red subscribe button down below to subscribe to my channel free of charge so that you don't miss anything on this channel. Tí a bá dẹ̀ fẹ́ gba ifá yìí ní ìṣísẹ̀ mẹ́ta. Bí èèyàn bá ṣe lè wù kó ní owó lọ́wọ́ tó, a gbọ́dọ̀ ṣe ifá yìí ní ìlànà mẹ́ta fún. Ìlànà àkọ́kọ́, a gbọ́dọ̀ kọ́kọ́ ifá yìí kárípa kó sí epo. A sọ pé àrífá sépo, a pè ní pé àrẹ̀fá sépo, láti lè pé kí kára ó lè rọ ifá yìí kó lè dẹ̀ ẹ́ lọ́rùn. A lè rẹ ifá sépo láti bí ọ̀sẹ̀ méjì. Lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì yìí, bákan náà a kó pò ní epo, a kó ifá ipò ní epo, a kó sí inú aṣọ funfun, a sọ pé ifá wà lẹ́bu. Ìṣísẹ̀ kẹta ifá ni pé ká gbé ifá gòkè, pé mo fẹ́ gbé fá mi gòkè. Ìyẹn gangan ẹni tó bá gbé fá gòkè ìgbà náà ló tó dáwó. Ìṣísẹ̀ kẹta yìí à ń ṣe ní àárín ọjọ́ méje. Ẹni wọ́n ń sọ pé babaláwo tí ó rárí, tí ó dóṣù, tí ó mú abẹ fálábẹ, ìgbà náà lẹni náà tó di babaláwo. Torí àárín ọjọ́ méje là máa ń fi ṣe ifá. Àárín ọjọ́ méje òun là máa ń fi ṣe ifá. Ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, tó bá di ọjọ́ kẹta ó ní orò tí a máa ń ṣe, tí a fi sọ pé lágbájá amúdáta, ó ní ètùtù tí a ṣe fún un ní ọjọ́ kẹta. Bákan náà a ṣe títí tí ó fi di ọjọ́ karùn-ún. Ọjọ́ karùn-ún ìgbà náà lè a tó máa pẹran sí ifá. Ìgbà náà lẹni náà la tó lè sọ pé a ti ṣètùtù dáàyè kan nù. Ẹni tá a ti pẹran fún, tá a ti pẹran ọjọ́ karùn-ún fún níbi ifá ṣíṣe, ẹni náà ti di babaláwo. À ń pe kinní kan ní àṣẹ ifá, òun ni mo mú dání. Àwọn mìíràn pè ní ọ̀rẹ́kẹ́ ifá. Ìgbà náà la tó lè sọ pé lágbájá ó dáwó lónìí. A wá lo ọjọ́ keje látò wá ṣe orò àṣeparí fún. Ìjọ náà ló tó gun ẹ̀gẹ́ igi àgànlá. Ìjọ náà la lè sọ pé lágbájá ó rárí, ó dóṣù, ó mú abẹ fálábẹ, pé èèwọ̀run gàdà bí ẹni pé òun ò ní lọ, ẹni náà di babaláwo nìyẹn. Babaláwo yìí kò sọ pé ó ń dá, ó ń rú o lẹ́ni tá a ṣe ifá ìfún tá a sọ pé lọ́jọ́ méje yìí. Torí pé ọjọ́ méje tó lò yẹn, ifá yìí dà gẹ́gẹ́ bí ìgbà téèyàn fi ṣe aláfẹ̀yìntì, pé background ní nǹkan yìí jẹ́ fún mi, pé olùgbàlà ní nǹkan yìí jẹ́ fún mi. Ẹni ifá yìí já sí. Láti ibẹ̀ ẹni tó bá wá kọ́ ifá yìí tó bá yanrantí, a mọ ifá dá, a mọ rúrú. Ìgbà náà ìyẹn ni a sọ pé babaláwo tó mọ dídá, tó mọ rúrú. Ìyẹn ni à ń pè ní awo tó yanrantí. Àwọn nǹkan tí ó wà ní ìlànà ifá nìyí. Níwọ̀nba bí mo ṣe sọ yìí, ọ̀rọ̀ pọ̀ ní ìlànà ifá. Tí a bá ní pé ká máa sọ, ọ̀rọ̀ pọ̀ níbẹ̀.